ló ṣẹlẹ̀ láàrin Akorede Okunnu àti olascofilms tí wọ́n fi ń tahùn síra wọn lẹ́yìn ọ̀pọ̀ ọdún? Àmì ìbéèrè ló gbé pọ̀n. Gbas Gbos ó mà ti ń wáyé láàrin gbajúgbajà òṣèré tíátà Yorùbá Wálé Akorede, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Okunnu, àti gbajúgbajà oníṣòwò fíìmù olascofilms. Okunnu máa fi ẹ̀sùn kan olascofilms pé kò mọ̀ fóun lówó fíìmù kan tí wọ́n mọ̀ yà lọ́pọ̀ ọdún sẹ́yìn, àmọ́ oníṣòwò fíìmù náà ó mà ti sọ pé ọ̀rọ̀ kò mọ̀ rí bẹ́ẹ̀ látàrí pé òun kò jẹ Okunnu lówó kankan. Ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí Okunnu máa sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú Olúgbénga Ọ̀rọ̀pọ̀ Valentine lórí ètò Ṣaworo wípé Olasco kò mọ̀ san owó fíìmù kan tí ó máa gbé jáde lọ́pọ̀ ọdún sẹ́yìn fún òun. Gẹ́gẹ́ bí Okunnu ṣe sọ, Olasco má kọ̀ láti fóun lówó ìlágùn lẹ́yìn iṣẹ́ náà. Wálé Akorede mà sọ pé òun lòun kọ fíìmù náà, òun lòun darí rẹ̀, kódà òun lòun kó ipa tó mà ṣe pàtàkì jùlọ nínú rẹ̀, àmọ́ òun kò gba owó kankan lórí fíìmù ọ̀hún. Ó ní èmi ti ṣe fíìmù fún Olasco tó jẹ́ pé omi náírà 5 mi ò mu lórí owó tí wọ́n pa lórí rẹ̀ títí di òní yìí. Èmi ni mo kọ́, èmi ni mo gbé e jáde, èmi ni mo kó ipa tó ṣe pàtàkì jùlọ nínú rẹ̀. Nígbà tí yóò jáde, apá kìíní àti apá kejì ìmọ̀ ló mà jáde o. Tí mo bá wá ní mo pa náírà kan nínú oògùn ojú mi, irọ́ ni mo pa, kódà mo tún jẹ gbèsè ni. Fídíò ìfọ̀rọ̀wérọ̀ náà ó mà mílẹ̀ tìtì lórí ayélujára tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Okunnu tí wọ́n sì ń sọ èròǹgbà wọn lórí rẹ̀. Wàyí o, Olasco fúnra rẹ̀ ó mà ti fèsì padà fún Okunnu pé ọ̀rọ̀ kò mà rí bó ṣe sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ mìíràn láti wẹ orúkọ ara rẹ̀ mọ́. Ìní Olasco mà ti sọ pé irọ́ ni Okunnu mà pa mọ́ òun, kódà ó ní mílíọ̀nù 2 náírà ń lòun fún Akorede fún iṣẹ́ náà ṣáájú kí wọ́n tó bẹ̀rẹ̀ rẹ̀. Ó ní Mr. Nati gan ìlò ń fẹ́ lò fún fíìmù ọ̀hún kí wọ́n tó padà lo Okunnu fún eré náà. Ó ní lẹ́ni tí mo kó mílíọ̀nù 2 náírà fún láti lọ́ọ́ fi ṣe fíìmù, òun ló gba owó lọ́wọ́ mi mílíọ̀nù 2 náírà láti lọ́ọ́ fi ṣe fíìmù, ó ní mo fún un. Olasco ni kì í ṣe Wálé Akorede ìmọ̀ ló mà gbé owó fíìmù náà sílẹ̀, àmọ́ òun fúnra òun ìlòun gbé owó kalẹ̀ pé kó ṣe fíìmù fún òun. Lẹ́yìn gbogbo Gbas Gbos yìí, Okunnu ti sọ pé òun sì máa tú kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ lórí fíìmù náà tí àsìkò bá tó. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wé tó wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé ó pọ̀ tẹ́ wo wa o, a kú iṣẹ́ látàárọ̀, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti ń rí o, àmín.